ọ̀rọ̀ Adébímpé àti Lateef Adédìméjì tún ti gbọ̀nà bòmíì yọ o. Ilé ayé le, ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. Wàhálà mọ̀ wá dé o. Ìdí nìyí tí Wùmí Toríọlá kò fi lè jókòó sílé ọkọ kankan o. Wùmí Toríọlá ti wá wẹ ara rẹ̀ mọ́. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ gbọ́ ìròyìn náà. Ọ̀rọ̀ Adébímpé àti Lateef Adédìméjì mà tún ti gbọ̀nà bòmíì yọ báyìí o. Ọlọ́run mà ló lè gba àwọn ènìyàn yìí ní ọwọ́ ànẹnusọ báyìí lórí àwọn ọ̀rọ̀ tí kò kàn tí wọ́n sì ń dá sí, tí wọ́n sì jẹ́ oyè arítẹnimọ́ wí afàpá àdìbò tiẹ̀ mọ́lẹ̀. Àwọn gan fúnra wọn ní tiwọn lára o tí wọn kò sì sọ, tí wọ́n sì fi tiwọn sílẹ̀ tí wọn yóò sì máa nẹnu sí tẹlòmíràn. Ǹjẹ́ ẹ mọ̀ pé títí di òní bí a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ènìyàn kò tí ì fi arẹwà òṣèré wa yìí sílẹ̀ o. Ìyẹn Adébímpé tí ó fẹ́ òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ Chief Adédìméjì, tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ òbúlùntù sí ọmọbìnrin yìí pẹ̀lú bí ó ṣe ń wojú Ọlọ́run fún ọmọ o. Láìpẹ́ yìí ni a rí tí ọmọkùnrin kan lórí ayélujára tí ó sì wí pé kò lè bímọ. Kódà kò ní ilé ọmọ pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe ń rọ̀jò ìpèlé ọmọkùnrin yìí tó ní ìrètí wípé àwọn tọkọtaya yóò tiẹ̀ sinmi, yóò sì dẹ́kun ìsọkúsọ nípa wọn. Ṣùgbọ́n ní ọjọ́ mẹ́ta yìí ni ẹlòmíràn mà tún ti jáde síta o tí ó sì tún sọ ọ̀rọ̀ mìíràn nípa wọn. Àtẹ̀jíṣẹ́ mà ní ọmọbìnrin kan mà tún tẹ̀ sí àwọn olólùfẹ́ méjèèjì yìí tí ó sì wí pé ẹ wo bí o, orí ọmọ mà ní ń pọmọ wáyé. Chief Adédìméjì, jẹ́ kí n gbà ọ́ níyànjú o, tètè lọ wá ìyàwó kejì fẹ́ o. Mùsùlùmí òdodo kúsàkúkú ni ọ́. Àsìkò kò dúró fẹ́ nìkan o kó o tó wá di pé ó darúgbó síbẹ̀ òun. Èyí ni ọ̀rọ̀ tí àwọn olólùfẹ́ òṣèré yìí mà tún rí tí wọ́n sì tún sọ wípé kí ọmọkùnrin yìí ó gbé gbogbo ẹnu rẹ̀ sọ́hùn. Wọ́n ní sí àwọn wá kó ẹjọ́ wá bá a ní àbí kí ni tiẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Mobímpé tí ń rọ̀, tí wọ́n sì ń gba àdúrà fún wípé ìyanu rẹ̀ kò ní pẹ́ dé tán mọ́ o. Kí ó má rò ó rárá, kí ó sì má ro àwọn ọ̀rọ̀ ìsọkúsọ tí àwọn ènìyàn ń sọ sí ní orí ayélujára. Ọlọ́run ọba tí ń ṣínà yóò ṣílẹ̀kùn ayọ̀ fún un láìpẹ́ yìí. Ìyanu rẹ̀ kò sì ní pẹ́ mọ́. Ní kíákíá láìpẹ́ láì jìnnà a ó wá bọ́ ọ gbé ìbí. Wàhálà mọ̀ wá dé o. Ìdí nìyí tí Wùmí kò fi lè gbé ilé ọkọ o. Ọ̀kan nínú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni ó fọ́n kàkàkí síta o tí ó sì wí fún Wùmí Toríọlá kó wípé kò lè ní ọkọ rárá o pẹ̀lú ìwà wèrè tí ó wù ní àìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ni ó wí pé òṣèré yìí kò lè lọ́kọ pẹ̀lú ìwà tí ó wù sí Afeez Ọwọ̀. Eléyìí tí gbogbo àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ nípa rẹ̀ tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pariwo rẹ̀ káàkiri. Èyí ni ohun tí arákùnrin náà sọ sí Wùmí Toríọlá o. Àwọn olólùfẹ́ àti alátìlẹyìn Wùmí ti bẹ̀rẹ̀ sí ní tú iṣu désàlẹ̀ kòkò báyìí o látàrí ohun ìjà ńlá tí ó bẹ́ sílẹ̀ láàrin Wùmí Toríọlá àti Afeez Ọwọ́ tí ọmọkùnrin kan wí pé ìdí gan nìyí tí Wùmí kò fi lè ní adé orí nílé o pẹ̀lú àwọn ìwà jàǹdùkú, ìwà jàgídíjàgan kò lè jẹ́ kí ó wà ní ilé ọkọ. Àpẹẹrẹ leléyìí tí a rí o tí ó fi hàn Afeez Ọwọ̀. Èyí ni ohun tí ọmọkùnrin náà sì wí o. Ó ní kí ló burú nínú ọ̀rọ̀ tí Afeez Ọwọ̀ sọ. Ó ní Afeez Ọwọ̀ wípé ìwà rẹ̀ nínú eré orí ìtàgé ó farapẹ́ ti ojú ayé nítorí wípé kò gbàgbẹ̀rẹ̀ rárá. Ó wípé tí wọn kò bá tọ́ ọ kò kì í jà. Tí Afeez Ọwọ̀ sì tún wípé òṣèré tí ó gbegedé tí ó sì máa ń ṣiṣẹ́ takuntakun ni. Ṣùgbọ́n Wùmí Toríọlá kò rí agbọ̀ndàn yẹn sọ̀rọ̀ lé lórí o. Ṣùgbọ́n ibi tí ó ti sọ̀rọ̀ wípé ìwà eré orí ìtàgé rẹ̀ ó farapẹ́ ti ojú ayé ni ó rí mú mẹ́nu. Ọmọkùnrin náà sì ní a jẹ́ wípé lótìtọ́ ni ohun tí Afeez Ọwọ̀ sọ wípé tí kò bá jẹ́ òtítọ́ ni kò yẹ kí ó bọ́ síta láti wá fi ìwà náà lórí ayélujára. Bẹ́ẹ̀ ni àwọn mìíràn tún wípé abájọ tí kò fi sí nílé ọkọ, pé kò lè sí nílé ọkọ, pé irú ìwà báyìí kò lè jẹ́ kí ọmọbìnrin yìí kó wà nílé ọkọ, kódà kò lè jẹ́ kó rídìí jókòó gan. Ọkùnrin gidi gan kò lè rí irú ìwà báyìí tí kò sì sọ pé irú rẹ̀ ló wù tí òun yóò fi ṣe aya nílé. Bẹ́ẹ̀ ni ọmọbìnrin kan náà wípé Wùmí Toríọlá náà wà lára àwọn òṣèrébìnrin tí ó máa ń jẹ́ kí wọ́n bú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ o pẹ̀lú àwọn ìwà ẹlẹ́nu múmú jù láwùjọ yìí. Kí ló dé? Tí a kò bá sì gbàgbé, ní ọdún 2023 ni Wùmí àti ọkọ rẹ̀ pínyà tí oníkálùkù sì lọ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn
tí wọ́n bí ọmọ kan fún ara wọn tí ìròyìn sì gbé nígbà náà lọ́hùn wípé ṣe ni àwọn méjèèjì túká látàrí àwọn ìwà tí kò bá ara wọn mu. Ẹ gbọ́ báwo ni ìwà ṣe fẹ́ bára wọn mu látàrí ìwà jàgídíjàgan tí ó wà ní ọwọ́ ọmọbìnrin yìí. Lákòótán, Wùmí Toríọlá gangan ti wá jáde sí orí ayélujára lórí awuyewuye tí ó ń lọ ní orí ayélujára nítorí ọ̀rọ̀ rẹ̀ o. Ó wí pé kí wọ́n dáríjì òun, Afeez ọ̀wọ̀ jọ̀ọ́ dáríjì mí, ọmọdé kò lè mẹ̀kọ́ jẹ kó má rà á ní ọwọ́. Bẹ́ẹ̀ ni ó sì tún túbá, ó bẹ̀bẹ̀ fún àṣìṣe rẹ̀ yìí wípé irú rẹ̀ kò ní wáyé mọ́ o. Bẹ́ẹ̀ ni ó kọjú sí àwọn olólùfẹ́ àti alátìlẹ́yìn rẹ̀ pé kí wọn kó dáríjì òun. A kò ní rí jù báyìí lọ o. Ẹ ṣé, ẹ jọ̀wọ́ ẹ bá wa like, comment, kẹ́ sì subscribe